yálà ètò ń gbọ́ mi lórí ètò lẹ́ni pé o máa ra àánú gbà. àmì Jésù. lórúkọ Jésù. àmì. àkórí ọ̀rọ̀ mi ni mo pè ní jíjẹ́ olórí. jíjẹ́ olórí. dominion. jíjẹ́ olórí. kábíyèsí Ọlọ́run. tí a bá wo Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ eré tí gbogbo àwọn tí ó ń dupò sánà ni pé wọ́n fẹ́ jẹ́ olórí. gbogbo wa dẹ̀ fẹ́ dìbò fún olórí. àkórí ìpàdé ti oṣù yìí ó dúró lórí jíjẹ́ olórí. gbogbo Ọlọ́run gbọ́ pé nígbà tí wọ́n bá announce lọ́la pé lágbájá ló wọlé ìwọ tó ń gbọ́ mi nínú ògo tiẹ̀ ìwọ náà máa wọlé. àmì Jésù. nínú àṣeyọrí ẹ̀ ìwọ náà máa wọlé. àmì Jésù. nígbà tá a dé nínú Deuteronomy 28 verse 13 ohun tó sọ ni pé ìwọ yóò sì jẹ́ orí o kò ní jẹ́ ìrù. ọ̀rọ̀ tó sọ ń bí yìí kò classify bóyá either you are a Muslim either you are a Christian either you are a pagan. ohun tó sọ ni pé ìwọ yóò jẹ́ orí o kò ní jẹ́ ìrù. now it's a general word fún gbogbo ènìyàn tó láǹfààní tó ń gbọ́ mi. mo fẹ́ kó wà lọ́kàn rẹ lónìí ẹni tó di gómìnà ẹni tó di senator billionaire ó kàn ní opportunity ni ó kàn wá chance ni ó láǹfààní ni kábíyèsí Ọlọ́run. ìwọ náà lè dà bẹ́ẹ̀ o lè di gómìnà kábíyèsí o lè di senator kábíyèsí o Ọlọ́run. lè dọlọ́rọ̀ kábíyèsí o lè Ọlọ́run. wà lamẹ́ríkà o lè wà ní Canada o lè in fact kó sí tó lè jẹ́ ẹnìkan nílé epo mẹ́wàá ìyá ọ̀sán pé tiẹ̀ ti tán. kábíyèsí Ọlọ́run. ohun tó sọ mi ni pé bí àkòrí yẹn pé ní dominion jíjẹ́ olórí ìgbà tí a wá ka ẹgbẹ́ ìlú Deuteronomy yẹn ìwọ yóò jẹ́ orí o kò ní jẹ́ ìrù. gbogbo ènìyàn ló dẹ̀ ń dùn láti jẹ́ orí torí ẹ tó bá jẹ́ ìrù ilẹ̀ ló máa wà. kábíyèsí Ọlọ́run. ẹ tó bá dẹ̀ jẹ́ orí yóò jẹ́ alákòóso. kábíyèsí Ọlọ́run. Olúwa fẹ́ sọ àwọn kan di orí nínú ìpàdé tó bọ̀ ní orí òkè ní Friday ọjọ́ mẹ́jọ Saturday ọjọ́ mẹ́jọ Sunday ọjọ́ mẹ́jọ tí a ó parí ẹ̀. marathon prayer. ó ti ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní àti oore ọ̀fẹ́ kábíyèsí Ọlọ́run. láti plan ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ kó plan to attend prepare plan to attend a sì ní ọjọ́ mẹ́jọ bí o ti gbọ́ mi lórí ètò lẹ́nu ẹni tó ní ohùn ló rán mi sí ẹ pé èmi ò jẹ́ kó o jẹ́ orí o kò ní jẹ́ ìrù jẹ́ ń kà á kó lè yí ẹ dáadáa ìwé Deuteronomy 28 verse 13 ó ní ìwọ yóò jẹ́ orí o kò ní jẹ́ ìrù. nígbà tí mo ka ẹ̀kọ́ yìí dáadáa mo tútù kà kò wá specify àwọn tó tẹ̀ ń bá wí kò sọ pé báyálà irú ẹ̀sìn báyìí ló ń sìn tàbí irú ipò báyìí ló wà. ohun tó sọ fún wa ni pé ìwọ yóò jẹ́ orí o kò ní jẹ́ ìrù. now fọ́nrán ìbáwá jáde sí gbogbo àwọn tó gbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ní agbára ó sì yè ipa wo ni wọ́n máa wá kó láti jẹ́ orí. mo wà ní Deuteronomy 28 mo kà láti ẹsẹ̀ kẹtàlá yẹn tó kà báyìí pé Olúwa yóò sì fi ọ́ ṣe orí kì yóò sì ṣe ìrù ìwọ yóò sì máa lékè sá ìwọ yóò sì jẹ́ ẹni ìwọ kì yóò sì jẹ́ ẹni ẹ̀yìn. kábíyèsí Ọlọ́run. bí o bá fetí sí àṣẹ Olúwa Ọlọ́run rẹ tí mo pa fún ọ ní òní láti máa kíyèsí àti máa ṣe wọn. Let me read the English version please. And the Lord said, and the Lord shall make thee thy head and not the tail, and thou shalt be above only, and thou shalt not be beneath, if that thou hearken unto the commandment of the Lord thy God, which I command thee this day to observe and to do them. To observe and to do them. Now, ohun tó ń sọ fún wa ń bẹ̀ yẹn specifically ó jẹ́ ká mọ̀ pé without action no reaction. tó o bá ti gbé ìgbésẹ̀. bẹ́ẹ̀ni kábíyèsí Ọlọ́run. no action no reaction. ìṣẹ̀lẹ̀ kankan ò lè ṣẹlẹ̀. kò lè ṣẹlẹ̀. now ohun tó sọ fún wa níbẹ̀ ni pé gbogbo ẹni tó fẹ́ ga láyé ó ní àwọn price kan tó máa pay. ìgbésẹ̀ kan. ìdíyelé kan. kábíyèsí Ọlọ́run. tá a bá wo àwọn tó fẹ́ tá a fẹ́ dìbò fún ọlá báyìí láti bí oṣù méjì wọ́n ti ná dẹ̀ndẹ̀ owó. a ò lè explain lórí billboard. wọn ò lè sunlé. a ò lè explain lórí àìsàn. lórí posters
onírú kọ́lọ̀ a ò wá lè ṣàlàyé oye jíngù tó jẹ́ corporate jíngù tó ti lọ láti bí oṣù méjì mẹ́ta tó ti lọ láfẹ́fẹ́ now a tún lè ṣàlàyé oye ìkéde láàrin ọjà kábíyèsí ọlọ́run rally lọ́tí mo gbé yá sọ ni pé àwọn ènìyàn yìí wọ́n ń lépa láti jẹ orí wọ́n dẹ̀ ń pay price kábíyèsí ọlọ́run price tí wọ́n pay yẹ òun náà ni nílẹ̀ pósítà kíkéde má dúró lójú kan má súnlé lọ orí òkè lọ mosque wọ́n sá ń gbé gbogbo àwọn aládùúgbò dìde láti fàdúrà ràn wọ́n lọ́wọ́ ìdíyelé tí wọ́n ṣe ìdíyelé yẹ láti dé òkè láti dókè. now olúwadé sọ bíi pé èmi ó sọ ọ́ díẹ̀ èmi ó jẹ́ o jẹ́ orí o kò ní jẹ́ èrò with condition. ẹ ṣáà wò. condition yẹn náà ni pé tí ìwọ bá fẹ́ tí o gbọ́ olúwa ọlọ́run rẹ that's Isaiah 1:19 tó o bá fẹ́ tó o gbọ́ olúwa ọlọ́run rẹ á sọ ọ́ dẹni ńlá kábíyèsí ọlọ́run á gbé orí ẹ̀ sókè. tí ìwọ bá fẹ́ tó o bá fẹ́ tó o gbọ́ ohùn olúwa ọlọ́run rẹ now yóò sọ̀yàn dé ńlá ẹ o bí tí mo kà á bí olúwa yóò fi ọ́ ṣe orí kábíyèsí ọlọ́run kì í ṣe ìrù kábíyèsí ọlọ́run ìwọ sì máa lékè sá kábíyèsí ọlọ́run ìwọ kì yóò sì jẹ́ ẹni ẹ̀yìn